Ọlọ́run gbà o. Bàbá kábíyèsí ló mú owó fún àdúrà. Bàbá kábíyèsí mú owó fún àdúrà ló àdúrà. Ẹ dákun a sì gbọ́dọ̀ ṣàdúrà. Tóra sẹ̀. Bàbá nítorí pé àṣẹ. Tọ́lọ̀ ń pa wá látọ̀dọ̀ Ànábì. Ọlọ́run ló ní wà nẹ́bù. Ọlọ́run ní wà nẹ́bù Muhammad. Ọlọ́run ní fọ́ọ̀sì àwọn olówó yẹn gbowó lọ́wọ́ wọn. Tútọ̀ hírò. Owó tó gbà lọ́wọ́ wọn òun. Máa wọ Ọlọ́run ẹlẹ́kùn bàbá ẹ̀dùn kó torí Ọlọ́run. Ẹ̀dùn kó torí Ọlọ́run. Owó tó ní ọgbà lọ́wọ́ wọn òun. Tútọ̀ hírò. Ọlọ́run ní májẹ̀mú ni àdúrà tí mo ní o ṣe fún wọn òun ní ọ̀fọ̀ owó yẹn má. Ní ọ̀fọ̀ wọn má. Ní ọ̀fọ̀ wọn má. Wọ́n tún ṣe kí mi ha. Yóò fowó mọ́, yóò fọ̀ wọn mọ́. Ọba tí ń sọ̀rọ̀ yóò fowó mọ́. Tó ráwọn èèyàn gbàgbọ́ yọ̀rọ̀. Mo ti ṣàlàyé fún wa pípọ̀ àmọ́ fẹ̀ẹ́nújẹ́ tí wọ́n di. Ẹjọ́ tí a lo àyà yìí kú tọ́ ńlá ti lò. Ọ̀rọ̀ sàkáàtì tírìtì níjọ́ náà. Ní mo wá bá lè gbọ́lọ̀ níwà náà gbogbo àwọn olówó òun. Sàkátó ní wọ́n yọ òun ní ọ̀fọ̀ owó ọwọ́ wọn òun mọ́. Ni ó sì fọ àwọn náà máa àtàwọn àtowó tó lọ́lọ́ mọ̀ pé owó yìí sì. Òun máa bá débẹ̀ ìjọ náà yí pé owó mo ṣe ṣe jọ́nà mo ní owó ilé ọba lówó yọ́kẹ́ ìsọ́lọ́hùn yìí wá lọ mú kí ni tí wọ́n yọ́kẹ́ ìsọ́lọ́hùn wọ́n tó gbé aṣọ 100,000 dání ọmọ bá sọ yóò ju 100,000 lọ. Ọwọ́ ń pè aṣọ òun ní kíni 500,000 ọwọ́ á fẹ́ pè torí kò ní tajà ọwọ́ ni mo fò wà láì tàbí láì sún bí láì lẹ́sí láì láwà iye tí mo rà á ní. Sọ ọkọ̀jú sọ́lọ̀ òun. Olùkàbára. Sọ ọkọ̀jú sí ńgbà tó ń sọ báwọn sọ́lọ̀ wọ́n mọ̀ pọ́lọ́ ń bẹ wájú rẹ̀ ló ń purọ́. Tó ń búra ẹrú búra tó ń búra ni. Ṣé Ọlọ́run ń bẹ wájú rẹ̀ ló ń búra tó ń búra ni. Ọlọ́run ò lè sọ fọ́lọ́ ń bẹ wájú rẹ̀. Ó ti kẹ́ ìṣọ́lọ́ ń gbà náà ni. Tọ́ra pa dájú kọ́ lọ́wọ́ mọ̀ pọ́lọ́ mú rí ọlọ́tọ́ ò ní sẹ́kà fara lérí ọ bẹ́ẹ̀ wá ní gbogbo ń táwọn èèyàn ṣe láti fi mékè owó. Ọ̀rọ̀ wọn ti ń ṣe lọ́fíìsì. Kàfàrà ni ọmọ ṣe kódà lọ́fíìsì. Ṣé Ọlọ́run bẹ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹ má sọ fún mi pé mú mi nílé yàn kékọ́ sọ fẹ́ mi Ànábì pé mùmíní ní ọ́ lásìkò tó mutí lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ àsìkò tó ń jalè lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ àsìkò tó ń ṣe sìná lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ wọ́n ṣe sìná lọ́wọ́ kó ní Ànábì nínú ẹ má sọ pé kò sí ìmánì wọ́n ti gba ìmánì yẹn kó nínú ọkàn rẹ lásìkò yẹn bóyá tó ọba wá parí ẹ̀ wọ́n wá dá ìmánì padà àsìkò tí wọ́n gba ìmánì ń sọ ọkọ̀jú sọ́lọ́hun ni sọ́kọ̀jú sọ́lọ́hun lásìkò tí wọ́n gba ìmánì lára rẹ̀ ní ọkọ̀jú sọ́lọ́hun ọkẹ̀ǹsí ni ọkẹ̀ǹsí ni bí wà tó bá délé ẹ̀ wà gé bẹ̀rẹ̀ wà sí ẹgbẹ̀gbẹ̀ yìí àárín lẹ́wà mú gbẹ̀rẹ̀ bá rówó ọkẹ̀ ìsọ́lọ́hun bàbá ẹ̀bẹ̀rù Ọlọ́run àṣọ́nù nọ́rọ̀ tó yíwù ẹni jẹ́ farabalẹ̀ gbàgbọ́ ayé àti kéètò ọkàn ní kẹ́ yọ kú àti pé tó ọba wá ní ìkànsẹ́ ẹ̀dá ni wà ìsà nẹ́bí Ọlọ́run ànẹ́bí Ọlọ́run ni màsùmí tí wọ́n lè ṣe mistake ọwọ́ arẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ wá ṣe mistake sí bọ́ ọmọ nọ́mbà ọmọ àdírẹ́sì lè bí ọ̀rọ̀ tẹ́ bí ẹ̀dá kùn ìgbàgbọ́ yìí rẹ̀ kí n sàlàyé bá ẹ̀dá kẹba bọ́sẹ̀ bá àtùkù yáwọn èèyàn bá wọn àmẹ́rùn wọ́n fẹ́ lò lọ́wọ́ fẹ́ láti fi dọ̀rọ̀ ọ̀rú ànẹ́mí ti ń ṣẹlẹ̀ bí wọ́n bá ti gbárùkù àndẹ̀ ànẹ́mí báyìí wọ́n á lọ gbé síbi tí ó sáyé rẹ̀ látọjú ayé ànẹ́bí Muhammad ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti gbárùkù àndẹ̀ yé dáadáa wọ́n wà kéńjẹ wọ́n tàrífúnà yọ̀rífúnà kẹ́lìmà àmọ́ àdìyàn wọ́n gbé kó níbi tó wà àwọn àgbèsí tó wà fẹ́ látọjú ayé ànẹ́bí Muhammad so ayé ànìní ibi mo ti yà lọ́lọ́dọ̀ àwọn bàbá kábíyèsí tó bá ti gbowó àdúrà lọ́rọ̀ ní ká sí sọ́lẹ̀ àlẹ́ ẹ̀dá kẹ́ bá ń ké
Suratul Ala. Suratul Ala ẹ bá ń ké fún bàbá wa onítòrí òkútórí. Àti bàbá wa bàbá wa jíbúrò ọba Àyìndé Matthew. Ẹ dákẹ́ bá ń ké Suratul Ala fún wa. Ẹ ti ga ọlọ́mọdé wálẹ̀ o. Ọlọ́mọdé wálẹ̀ o. Bismillahirrahmanirrahim. Sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a waja'alahu ghuza'an hawa sanuqri'uka fala tansa illa ma sha'a Allah innahu ya'lamul jahra wa ma yakhfa wa nuyassiruka lil yusra fadhakkir in nafa'ati dhikra فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى.